ọ̀rọ̀ tí bàbá ọmọ ọ̀dọ̀ àgbà sọ nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí. Bàbá náà sọ báyìí pé ṣé ẹ̀yin náà ti gbọ́ ṣá pé Ọlọ́run ló yọ Bọ́lá apá kejì. Ẹni tí kò bá gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà, ohun tó máa wí ni pé ẹ̀gà ń pa á tó lásán. Àmọ́ ẹni tó bá farabalẹ̀ tọ̀hún á mọ̀ pé ọ̀rọ̀ gidi lẹyẹ oko ń sọ. Àwọn ohun tí mo sọ lọ́sẹ̀ tó kọjá nígbà tí mo ń sọ pé Ọlọ́run ló yọ Bọ́lá, pé bó bá jẹ́ ayé táwọn Fúlàní níkápá lórí àwọn sọ́jà Nàìjíríà ni, pé àsìkò ìwọ́de tí wọ́n ṣe kọjá yìí ni wọn ìbá gbàjọba ọwọ́ ẹ̀ kúrò. Kì í ṣe ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni mò ń sọ o, tàbí àhesọ ọ̀rọ̀ lásán. Ohun tí ojú wa ti rí ni. Ẹ̀yin náà ẹ ò sì fura. Kí ló dé tó jẹ́ nínú gbogbo orílẹ̀-èdè àgbáyé? Kí ló dé tó jẹ́ Nàìjíríà tiwa yìí nínú àìkí jó lọ síwájú, tó jẹ́ àjò ìrẹ̀yìn ló máa ń jó ṣáá? Kí ló dé tó jẹ́ tíjọba kan bá dé tí a bá ní ìjọba náà burú, ìjọba náà kò dáa, ìjọba míì tó bá dé á tún burú jù bẹ́ẹ̀ lọ ni? A sọ pé Jonathan ò dáa, a ṣépè fún títí tó fi lọ ni. A sọ pé Buhari ò sunwọ̀n, àwọn lépè títí tó fi lọ ni. Bọ́lá láti tún bẹ̀rẹ̀ sí fún ní èpè tuntun yìí. Kí ló dé tó jẹ́ táwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ Nàìjíríà bá lọ sílẹ̀ òkèèrè láti bá àwọn òyìnbó ṣiṣẹ́, ìró ayọ̀ nìkan la máa ń gbọ́ láti ọ̀dọ̀ wọn, tí kò sì ní pẹ́ tí wọ́n á fi di ọ̀gá níbi tí wọ́n bá wà, tọ́mọ Nàìjíríà á máa dọ̀gá àwọn òyìnbó. Àmọ́ tó jẹ́ tí wọ́n bá wà ní Nàìjíríà níbí, kàkà kí wọ́n lọ síwájú, ẹ̀yìn ni wọn yóò máa lọ. Kí ló fà á? Ṣé ẹ rí ọ̀rọ̀ pé ká tún Nàìjíríà tò, ọ̀rọ̀ pé ká ṣe òfin tuntun, ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kì í ṣe ọdún yìí ló bẹ̀rẹ̀ o. Kì í ṣe ayé àwọn tí wọ́n ń pariwo Yorùbá Nation tàbí Biafra báyìí. Ohun tí wọ́n ti dá mọ́ Nàìjíríà látilẹ̀ ni. Ìpìlẹ̀ Nàìjíríà ló fà á. Àwọn Haúsá ni wọ́n kọ́ pariwo pé àwọn kò ṣe Nàìjíríà mọ́ nílẹ̀ yìí ní 1950 níbi ìpàdé àkọ́kọ́ táwọn ẹ̀yà ńlá mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní Nàìjíríà, Haúsá, Ìgbò àti Yorùbá ṣe nìbàdàn. Níbẹ̀ làwọn aṣojú Haúsá, àwọn bíi Balewa, Sardauna, Nagogo àtàwọn míì bẹ́ẹ̀ ti yarí pé àwọn ò ṣe Nàìjíríà mọ́, pé àwọn ò ní ṣe Nàìjíríà ń tàwọn o, àfi táwọn òyìnbó bá ti lè gbà pé ìdajì Nàìjíríà làwọn, àti pé ìdajì ohun gbogbo ní Nàìjíríà làwọn Haúsá máa kó. Nígbà tí wọ́n fura pé àwọn òyìnbó fẹ́ gbéjọba sílẹ̀ fáwọn ọmọ onílùú láti máa ṣe, tí àyà wọn sì ń já pé Yorùbá àti Ìgbò mọ̀wé, wọ́n ti nídàgbàsókè ju àwọn lọ, tí inú wọn torí ìyẹn bàjẹ́, làwọn òyìnbó tí wọ́n wà lọ́dọ̀ tiwọn lọ́hùn kọ́ wọn lọ́gbọ́n burúkú pé kí wọ́n máa pariwo pé ìdajì Nàìjíríà làwọn. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá àti Ìgbò tí wọ́n wà níbẹ̀ náà kò gbà. Wọ́n ní ọgbọ́n ìrẹ́jẹ burúkú ni. Ọ̀rọ̀ náà sì da ìpàdé wọn rú. Láwọn òyìnbó tí wọ́n ń darí ìpàdé ọ̀hún bá ní kò burú kí wọ́n jẹ́ kí àwọn gbé gbogbo àbá wọn lọ sí London. Nígbà táwọn bá fi máa padà dé, ọ̀rọ̀ náà á ti lójútùú. Ojútùú tí ọ̀rọ̀ náà ní nígbà yẹn la wà lẹ́nu ẹ̀ títí dòní o. Ohun tó sọ wá sóko ẹrú nìyẹn. Ìdí ni pé nígbà tí àwọn òyìnbó tó ń ṣèjọba Nàìjíríà yí padà dé, ohun tí wọ́n gbé dé ni pé lóòótọ́ ni àwọn gbà pé Haúsá ni ìdajì Nàìjíríà, kí wọ́n jẹ́ kí Haúsá máa kó ìdajì ohun gbogbo tí Nàìjíríà bá ní. Lọ́dún náà lọ́hùn-ún, wọn kò ṣe sẹ́ńsọ̀ o. Kì í ṣe pé wọ́n ṣètò ìkànìyàn kankan láti mọ iye àwọn èèyàn tí wọ́n wà nílẹ̀ Haúsá o. Ẹnu lásán ni wọ́n jọ fi sọ pé àwọn Haúsá ní ìdajì Nàìjíríà, nítorí ohun táwọn aṣáájú Haúsá àti Fúlàní láwọn ń fẹ́ káwọn tó lè dúró máa ṣe Nàìjíríà nìyẹn. Bí bẹ́ẹ̀ kọ́, kí wọ́n jẹ́ kí àwọn ní orílẹ̀-èdè tàwọn, ìyẹn orílẹ̀-èdè Àríwá. Látìgbà náà láti wọ wàhálà yìí o, tí àwọn Haúsá Fúlàní fi ń pe ara wọn ní ìdajì Nàìjíríà, tí wọ́n sì ń fi ìyẹn rẹ́ gbogbo ẹ̀yà tó kù jẹ. Ọ̀rọ̀ náà lè débi pé àwọn òyìnbó yìí kọ́ wọn lọ́gbọ́n burúkú lásìkò tí wọ́n padà wá ṣètò ìkànìyàn, ìyẹn sẹ́ńsọ̀ ọdún 1953. Ọgbọ́n tí wọ́n kọ́ wọn ni pé tí àwọn tó ń kààyàn bá ti dé, kí wọ́n sọ pé wọn ò lè wọnú ilé àwọn láti mọ iye ẹlẹ́hàá táwọn ní, pé èèwọ̀ ni fọ́kùnrin tàbí ẹni tí kì í ṣe mùsùlùmí láti wọ ọ̀dọ̀ àwọn ẹlẹ́hàá. Wọ́n á wá bu iye kan fáwọn onísẹ́ńsọ̀ yìí níbi tí èèyàn 3 péré bá wà, tàbí nínú ilé tí kò sí ẹlẹ́hàá rárá,
wọ́n lè sọ pé 20 tàbí 30 lèèyàn tó wà níbẹ̀. Bí wọ́n ti ṣe ètò sẹ́ńsọ̀ ní 1953 ládùúgbò tiwọn nìyẹn, tí wọ́n kúkú fi òǹtẹ̀ lù pé lóòótọ́ làwọn Haúsá pọ̀ ju àpapọ̀ Ìgbò àti Yorùbá lọ ni. Bó bá ti wá di kí wọ́n pín kinní kan ní Nàìjíríà, bóyá owó tí wọ́n pa wọlé ni o, bóyá owó tẹ́nìkan fún wọn ni o, ìdajì làwọn Haúsá máa kó. Wọ́n á wá fi ìdajì sílẹ̀ fún Yorùbá àti Ìgbò láti pín. Kì í ṣe ibi pínpín owó nìkan lọ̀rọ̀ yìí mọ́ o. Bó bá di pé kí wọ́n gbàyàn sí iṣẹ́ ìjọba, tó bá ti jẹ́ tìjọba àpapọ̀, wọ́n á ní àwọn Haúsá nídajì Nàìjíríà. Bí wọ́n bá fẹ́ kéèyàn 10 wọ iṣẹ́ níbì kan, wọ́n á kó 6. Wọ́n á ní kí Yorùbá àti Ìgbò pín 4. Kì í ṣe níbi ipò ọ̀gá nìkan leléyìí ti bẹ̀rẹ̀, àti ipò ọ̀gá àti tọmọṣẹ́ ni. Èyí ló fi jẹ́ ní gbogbo iléeṣẹ́ tí ẹ bá dé, tó bá ti jẹ́ tìjọba àpapọ̀, àwọn Haúsá Fúlàní ló máa kún ibẹ̀ pẹ́rí. Ẹ̀yin ẹ lọ sí mínísírì, ẹ lọ sí pápá ọkọ̀ òfurufú tó wà níkẹjà nílẹ̀ Yorùbá, ẹ lọ sí bárákè àwọn sọ́jà tàbí tọlọ́pàá, ẹ lọ sọ́dọ̀ àwọn DSS. Èdè Haúsá lẹ ó máa gbọ́ tí wọ́n á máa sọ. Àfi bí ẹni pé èdè Haúsá lè dé Nàìjíríà tí gbogbo ọmọ ilẹ̀ wa gbọ́dọ̀ máa sọ. Bẹ́ẹ̀ kì í ṣe èdè Haúsá ní Nàìjíríà mú láti máa sọ ní gbogbo ibi o. Èdè òyìnbó ni. Àmọ́ nígbà tó jẹ́ àwọn ọmọ Haúsá yìí ni wọ́n pọ̀ níbi gbogbo tó bá ti jẹ́ tìjọba àpapọ̀. Bẹ́ẹ̀ púpọ̀ nínú wọn kò gbóyìnbó rárá. Ìyẹn lèdè Haúsá ṣe gbilẹ̀ káàkiri. Bí ẹ bá rí àwọn sọ́jà Nàìjíríà lẹ́nu iṣẹ́, tí wọ́n bá pé 2 mẹ́ta, èdè Haúsá yìí náà ni. Àgàgà bí wọ́n bá ń ṣègbáradì, ìṣòro wà fún wọn láti fi èdè òyìnbó darí ètò. Èdè Haúsá ni wọ́n ń lò jù. Ẹni tí kò bá sì ti gbọ́ Haúsá nínú sọ́jà, ó sì wọ́n wá lásán ni. Nítorí pé Haúsá ni wọ́n pàtàkì nínú iṣẹ́ ológun yìí. Ìyẹn ló ṣe jẹ́ pé apá àwọn olóṣèlú ilẹ̀ Haúsá àtijọ́, àwọn Sàdáúnà, Balewa àti Ribadu ká àwọn ọ̀gá sọ́jà púpọ̀. Torí àwọn ni wọ́n ń sọ wọ́n dọ̀gá, àwọn ni wọ́n ń gbé wọn ga. Àwọn ni wọ́n ń gbé àwọn sọ́jà Haúsá lé àwọn ọ̀gá tó kọ́ wọn nílé ìwé àti níṣẹ́ lórí. Torí pé àwọn yẹn kì í ṣe Haúsá, Yorùbá tàbí Ìgbò làwọn. Ohun tó fà bínú táwọn Ìgbò náà fi láwọn máa kúrò ní Nàìjíríà nìyẹn, tí wọ́n ní Biafra làwọn. Ìyá ló ṣe jẹ́ pé àwọn Ìgbò lẹ́yà kejì tó tún pariwo pé àwọn fẹ́ kúrò ní Nàìjíríà, káwọn Yakubu Gowon tó sọ kínní náà dogun abẹ́lé mọ́ gbogbo wa lọ́wọ́. Nítorí pé àwọn aṣáájú Haúsá yìí ni wọ́n làwọn sọ́jà ìgbà náà, tó jẹ́ ibi tí wọ́n bá darí wọn sí ni wọ́n ń lọ. Kò sí ọ̀gá sọ́jà kan tó jẹ́ gbó wọn lẹ́nu. Títí dórí ẹ̀gbọ́n Ṣẹ́gun yìí náà ni o. Àrà tó bá wù wọ́n ni wọ́n ń fi Nàìjíríà dá. Kódà gbogbo ohun táwọn òyìnbó kò fún wọn, wọ́n fi tipátipá gbà á sọ́wọ́ ara wọn lásìkò ìjọba àwọn ológun. Nítorí kìdá àwọn ọmọ wọn ló ń ṣèjọba ológun. Bí Yorùbá kan bá débẹ̀, tàbí tí wọ́n bá lóun lọ̀gá kan, wọ́n kàn fi dí gẹrẹwu lásán ni. Àwọn ọmọ abẹ́ ẹ̀ tí wọ́n jí Haúsá là máa pàṣẹ. Àwọn ọ̀gá sọ́jà Yorùbá àti Ìgbò náà mọ̀, wọn ò jẹ́ kọjá àyè ara wọn. Tàbí ta ló gbọ́ pé wọ́n gbàjọba ológun ní Nàìjíríà tí wọ́n wá ní Yorùbá ló ṣáájú wọn? Èèwọ̀ ni. Wọ́n ní kinní kan kì í ṣe jíjẹ fáráyé, ẹnìkan ní irọ́ ni. Wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ti jẹ́ rí tóun rí? Ó lẹ́ni kèésì ni, ìyẹn ẹni tó ti kú. Ǹjẹ́ ọ̀rọ̀ kò ti sọ ara ẹ̀? Ẹ̀ẹ̀kan ṣoṣo táwọn Yorùbá gbìmọ̀ láti gbàjọba ológun, ìyẹn Díyà àtàwọn ẹgbẹ́ ẹ̀, ikú ẹ̀ ló padà pa gbogbo wọn. Ní 1998, nígbà tí wọ́n láwọn Díyà fẹ́ gbàjọba, tí wọ́n kó gbogbo wọn, Babangida sọ̀rọ̀ kan nígbà náà. Ó lóun ò mọ ohun tí Abacha ń dààmú ara ẹ̀ sí. Pé tó bá jóun lòun ń ṣèjọba o, tóun gbọ́ pé Díyà fẹ́ gbàjọba, òun á padà lọ sùn ní bó bá jẹ́ ojú oorun ni wọ́n ti jí òun. Torí òun mọ̀ pé kì í ṣerú Díyà tàbí Yorùbá kankan ló lè gbàjọba lọ́wọ́ sọ́jà Haúsá. Òótọ́ sì ni, àwọn tí wọ́n gbàjọba lọ́wọ́ Ainrosi ní 1966, Gowon, Muritala, Danjuma, Yaradua, Babangida àtàwọn sọ́jà Haúsá míì ni. Àwọn tó gbàjọba Gowon ní 1975, àwọn Muritala, Yaradua, Joe Garba, Wushichi, Babangida, Abdullah àtàwọn míì ni. Àwọn tó gbàjọba Shehu Shagari ní Buhari, Babangida, Abacha, Dongoyaro, Ìdí Àgbọn àtàwọn míì. Àwọn tó gbàjọba Buhari ní Babangida, Abacha, Bali, Shagaya, Mark, Umaru Kangiwa àtàwọn míì. Abacha ló sì ṣáájú àwọn tó fìbọn lé Ṣónẹ́kàn lọ. Èyí ni pé Haúsá ló ní sọ́jà Nàìjíríà. Ohun tí wọ́n sì fi ń halẹ̀ mọ́ olórí ìjọba tó bá wá láti ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Yorùbá nìyẹn. Bí kò sì jẹ́ Ọlọ́run yọ Bọ́lá, wọ́n bá lo kinní náà fún un ni.
bẹ́ẹ̀ ìpalára ni ètò yìí ń kó bá wa. Àgbàná táwọn òyìnbó gbélé wa lọ́wọ́ nìyẹn. Bó bá jẹ́ bí nǹkan ti wà náà nìyí o. Táwọn Haúsá ń rò pé àwọn làwọn ní Nàìjíríà torí agbára sọ́jà àti òjòrò èrò rẹpẹtẹ táwọn òyìnbó ṣe fún wọn. Kò sí bí Nàìjíríà ṣe lè lọ síwájú. Èpè kọ́ rárá. Ohun tí mo ṣe kórìíra àwọn òyìnbó nìyẹn o. Pàápàá àwọn òyìnbó Britain. Màá sọ ìdí abájọ èyí fún yín lọ́sẹ̀ tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni bàbá ọmọ ọ̀dọ̀ àgbà ṣe sọ nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí. Ẹ kú kalẹ̀.